òyìnbó yẹn kò ń ṣe dandan ni kó lọ school nílùú òyìnbó, láàrin ìgboro gan o lè lọ́pọlọ ọpọlọ ẹ̀ tún lè jí sí. So ó yẹ kó ti lóye, tí ò bá dẹ̀ lóye irú ọ̀rọ̀ tó sọ yẹn ó yẹ kó sọ fún lọ́ọ̀yà ẹ̀ so that lọ́ọ̀yà ẹ̀ lè educate ẹ̀ pé bó ṣe yẹ kọ́rọ̀ rí kọ́ nìyẹn. Paramount ruler ó lè suspend the paramount ruler. Nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé the council of obas is so weak tó yẹ pé wọ́n lè take action at the right time on some issues. If not, kò yẹ ká ṣe máa dúró di àsìkò yìí. Ó yẹ kí ẹgbẹ́ lọ́balọ́ba the council of obas lápapọ̀ nílẹ̀ Yorùbá ó yẹ kí wọ́n ti kọ petition sí government wípé ẹnìkan wà tí wọ́n fẹ́ remove and they have enough evidence and exhibit tí wọ́n lè present government láti rí i pé wọ́n yọ irú ọba yẹn. Ọdún kìí ṣe nìkan ló ń ṣe wèrè lórí ọba o, ara àwọn ọba míì náà o. Àwọn kan ló petition ìjọba tí wọ́n fi remove ọba orílẹ̀ Ifọ̀. Kì í dẹ̀ ṣe nìkan, àti rọ́ba lákùrẹ́ tí wọ́n yọ Déjì of Àkúrẹ́ kúrò lórí pé misconduct, and at the same time irú Olùwo of Ìwó kò yẹ kó ṣì wà lórí ọba till now. Ṣùgbọ́n wọn ní action, the council of obas nílẹ̀ Yorùbá wọn ní action. Kò sí tó kàn mí, kálukú kan ṣe tiẹ̀ bí ọmọ ìyá òòṣà ni, inú pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ náà dúró sí. Nǹkan tí òun sọ wípé paramount ruler kò lè suspend the paramount ruler, ibẹ̀ ló ti máa rí pé òkè pé n tó ń sọ àìlọ léèwé ẹ̀ ló ń jẹ́ kó sọ bẹ́ẹ̀. Tó bá jẹ́ ẹni tó lọ léèwé ni tàbí tó ní brilliant lawyer, ẹni yẹn á ti educate ẹ̀ wípé possibility wà, ó ti ẹ̀dẹ̀ wà lábẹ́ òfin gan tí ẹgbẹ́ lè suspend the member of the association. Ó possible. Tó bá jẹ́ pé ó ní làákàyè ni ẹ rí wípé a gbọ́, tàbí kí lọ́ọ̀yà ẹ̀, ọdún náà lórí lọ́ọ̀yà wo lòun gan fẹ́ ní tẹ́lẹ̀. Tó bá jẹ́ pé ó ní lọ́ọ̀yà gidi á máa correct ẹ̀ láwọn ibi tó ti ń ṣe mistake tó ti ń lùfin. Number one ó ní wípé ẹnìkan wà, Natasha is a senator, is a woman senator. Natasha ṣé òun ò sí láyé ńgbà tí wọ́n suspend Natasha ní National House of Assembly? Àbí senator jura lọ ni? Ṣebí senator, àwọn senator ẹgbẹ́ ẹ̀ ló yọ senator, àwọn senator ẹgbẹ́ ni wọ́n suspend ẹ̀. Òpònú wa ń sọ pé ọba parliament ruler ò lè yọ parliament ruler. Nígbà tẹ́gbẹ́ bá ti wà, tẹ́gbẹ́ council of obas bá ti wà tó dúró, àwọn náà wá yan speaker bíi ti National House of Assembly, ìyẹn ló máa jẹ́ alága fún wọn. Alága yẹn ó ní authority lórí gbogbo ọmọ ẹgbẹ́ yẹn. So ibi tí àmì ti hàn nìyẹn. Tó yẹ kó wọ́n wà papọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí wọ́n dẹ̀ gba alága lálága, tálága náà dẹ̀ ní action alága tó qualify láti jẹ́ alága àwọn ọba, á ní àṣẹ láti ẹnìkan ní wọn gan lè gbé sórí floor. Ìgbà tó yẹ pé meeting wọn gan ò regular, ìjọba gan ò recognize council of obas. Nígbà tó jẹ́ pé abẹ́ chairman local government council ni wọ́n wà. So ń bo lágbára ti fẹ́ wá. Local government tó kó wọn sábẹ́, òun gan wà lábẹ́ ìnira kan, òun gan wà lábẹ́ command kan. So ọ̀ǹtì tó bá jẹ́ pé irú ẹgbẹ́ lọ́balọ́ba yẹn bá dúró dáadáa tàbí tó wà independent, tí ìṣepọ̀ kó wọn sábẹ́ councillor abẹ́ chairman, wọ́n á lè ní agbára, wọ́n á ní authority, wọ́n á ní power, wọ́n á ní say lórí individual wọn. So gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe pálapàla nínú àwọn ọba wa, àti ráwọn olè inú wọn, àti ráwọn tó ní kidnapping gang tí wọ́n tún kó àwọn aráàlú ẹ̀, tí ọba tún júwe fún àwọn kidnapper pé lágbájá ti wà nílé, ẹ lọ bá, ẹ lọ mú. Ilé tó bá tún wá gbé wọn nílùú yẹn,
ilé tí wọ́n bá gbé wọn lọ nínú igbó ọba náà ló kọ síbẹ̀ pé kọ́ lọ́ọ́ máa gbé ọ àwọn ọmọ aráàlú ẹ̀ ẹ bèrè ti bàbá ńlá ní Kwara State ẹ bèrè abúlé kejì yẹn mi ò rántí bóyá Agbájé àbí nǹkan ṣé bọ́ bàálù yẹn tó jẹ́ baálẹ̀ àbójọba ní bàbá ńlá village ní Kwara State ṣé bóun ló ní kidnapping gang tí wọ́n ń gbé àwọn ọmọ ìlú tí wọ́n dẹ̀ ń béèrè fún ransom ìgbà táwọn ọlọ́pàá tí wọ́n lọ sáàfin ẹ̀ ní Kwara State yẹn náà ni almost 90 million cash náà rí láàfin iṣẹ́ wo lọ́ba ń ṣe wọ́n ní wọ́n check títí nínú àkáǹtì ìyàwó ẹ̀ wọ́n bá 30 million tọ́ba ni ìbájọba ìbájẹbaálẹ̀ olórí ilé ni olórí abúlé ni olórí ìlú ni irú àwọn ọba yẹn ṣó yẹ ká dúró dèjọba kí ìgbìmọ̀ lọ́balọ́ba gan tó dá ṣèríà fún kọ́ lọ́ọ́ fà á léjọba lọ́wọ́ lóríṣiríṣi bẹ́ẹ̀ èèyàn lọ́ba jẹ̀gá tóbìnrin kan sunkún kiri pé ó gba almost 56 or to 100 million lọ́wọ́ òun kí ni ìgbìmọ̀ lọ́balọ́ba ṣe sí i tó bá dé lórí ẹ̀ ńkọ́ tó bá mú obìnrin cry out nílùú òyìnbó ìjọba máa take it up wọn ní sọ pé torí pé ẹjọ́ wá láti Nàìjíríà ọkọ àtìyàwó nìyí kíyàwó wa pariwo ẹ kó pe 911 káwọn 911 wá sọ wípé ṣe bí ìyàwó ẹ ọkọ ẹ ni so possible ṣùgbọ́n níbí ìyàwó ọba jẹ̀gá lábẹ́òkúta side ó pariwo síta pé ọkọ òun lù ní jìbìtì 50 something million ìjọba dẹ̀ dákẹ́ wọ́n ní ṣèbọ́kọ àtìyàwó ni wọ́n so tó bá jọ́kọ àtìyàwó yẹn tó bá jẹ́ pé pàǹgbà yẹn bọ́ ṣe máa filẹ̀ náà nìyẹn so ìgbìmọ̀ lọ́balọ́ba ò dúró tó bá pé gbìmọ̀ lọ́balọ́ba dúró ni àwọn ọba kan wà tí ò ní di pé ìjọba ń dá sí kọ́ tó dá sẹ̀ríà fún